dúpẹ́ pé kí má ṣe ṣẹ́pẹ́ fẹ́ èèyàn pàṣẹ kí má tiẹ̀ fi ṣeré rárá pé tí ìbẹ́sọ̀ pé mo fi ṣeré ó làbágà máa ṣe ó máa padà ṣẹ́ àdìjá ti sọ bẹ́ẹ̀ rí ọkùnrin làbá ká aláàbí fún mi dáadáa ohun tí mo rí nígbà yẹn nìyẹn òun mo sọ jáde yẹn pé mo rí London níwájú ẹ̀ ti lẹ́dà mo ní mo rí Amẹ́ríkà ní ìlú ẹ̀ òògùn adúgbò ó lè ṣẹlẹ̀ yẹn káwí kórí bẹ́ẹ̀ ọlọ́run bá lóní ìṣàgbára ẹni kankan ọlọ́run ló bá mi bàṣẹ sí instanta tí mo rí yẹn tí wọ́n gbé wá fún yìí làbágàbà sí òtí mo sọ ọlọ́run ló bá ṣẹ́gun lọ́jọ́ orí ìfẹ́ fàṣẹ tí wọ́n lá àkọ́kọ́ ni mo fi sọ ni inú mi ṣe rí ni mo ṣe sá ẹ̀yin àwa máa ṣàdúrà fún múlẹ̀yà mọ́ta tàdúrà ẹ̀ ò bá gbà ó ẹ̀yọ́ tó sún wọn lé. Adúró tí aláwọ̀ bá oníjó ogun fòrò ẹni àwọn bá gbàdúrà fún òyì wá. Gbàdúrà yẹn ò bá gbà yí bóyá o lórí wọn lé o bá sọ àríwá. Aláàbí wọn wọn wá òṣèṣì fún un. Ayọ̀ ni wípé gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ fújì máa fẹ́ jẹ́ ká súnmọ́ bí dáadáa ká wá gbé àṣírí tí mo fẹ́ fàyọ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé èmi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé a kò sọ̀rọ̀ dànù. Mo máa ń sọ̀rọ̀ tó jẹ́ pé màá ní ẹ̀rí ẹ̀mí. Ìdí nìyẹn tí mo fi máa ń fi gbogbo ìgbà tí mo máa ń fi ń gbé fídíò wọn wá kẹ́ lè gbọ́ àwọn nǹkan tí wọ́n ti sọ sẹ́yìn àtàwọn nǹkan tí wọ́n tún sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ nǹkan tí ọ̀gá ńlá fújì tí wọ́n sọ àti nǹkan tó ṣẹlẹ̀ ní Lagos State Exco ní Pasuma Fans Club inauguration tí wọ́n ṣe. Kò sí ẹni tí ó jẹ́ olólùfẹ́ fújì kankan mọ́ tó lè sọ wípé òun ò mẹ́ni tó ń jẹ́ Tiri Lẹ́dà mọ́. Ọlọ́run ti tanná ògo Tiri Lẹ́dà. Ọlọ́run ti wá fà á gòkè pẹ̀lú àwọn nǹkan tí ọ̀gá ńlá fújì tí wọ́n ń sọ nípa wípé Ọlọ́run tètè kẹ́ Tiri Lẹ́dà láti lè jẹ́ kí ó tètè mọ̀nà kó rẹ́ ní bátò nítorí wípé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ pé Tiri Lẹ́dà ń lọ sí London ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn kọ́kọ́ gbàgbọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n lérò wípé irọ́ lásán ló wà nínú ọ̀gá ńlá family. Nígbà tí Tiri Lẹ́dà tí Ọlọ́run wá kẹ́ tó wá lọ tí ọ̀gá ńlá fújì tí wọ́n ń sọ̀rọ̀ yìí tẹ́ bá farabalẹ̀ tẹ́ bá wo fídíò yìí àṣírí tí mo fàyọ yìí ẹ tún máa rí dáadáa ń bẹ̀ dáadáa. Lásìkò ìgbà tí Tiri Lẹ́dà tó ń kọrin tí ọ̀gá ńlá fújì tí wọ́n wá dé wọ́n wá dúró síwájú stage Tiri Lẹ́dà wọ́n wá ń wo nǹkan tí Tiri Lẹ́dà ohun tí àwọn onílù ẹ̀ tí wọ́n ń sọ àti àwọn nǹkan tí Tiri Lẹ́dà tó ń kọ àti composition Tiri Lẹ́dà. Ìyẹn ni mo ṣe máa sọ fún gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ fújì. Ètò kan ń bọ̀ lórí ẹ̀ tí mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ wípé gbogbo ẹni tí tó bá fẹ́ ṣiṣẹ́ fújì gbogbo ẹni tó bá fẹ́ kọrin fújì tó fẹ́ mókè ó di dandan kó ní màláìkà kan. Ọlọ́run ti kẹ́ Tiri Lẹ́dà Ọlọ́run ti fi Pasuma ṣe màláìkà fún. Ṣùgbọ́n àwọn kọ́mẹ̀ntì kan tó wá ń ṣẹlẹ̀ àwọn kan ń kọ́mẹ̀ntì lórí social media wípé Pasuma ń ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ ni Pasuma ń ṣe gbogbo nǹkan tí Pasuma ń ṣe yìí ó ń ṣe nítorí Táyé Kọ́rẹ́nsì ni. Àwọn kọ́mẹ̀ntì yìí ó ti wá gba orí social media gan nítorí wọ́n ń sọ wípé kí ló dé tó jẹ́ pé Tiri Lẹ́dà nìkan ni Pasuma gbé sórí nínú ọ̀gá ńlá family.
ládùúgbò gbogbo bí ọ̀gá ńlá family bí wọ́n ṣe pọ̀ tó bí àwọn olórin tó wà nínú ọ̀gá ńlá family bó ṣe pọ̀ tó ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ Pasuma fans club àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma àwọn gbogbo ni wọ́n ń darí àwọn ìfẹ́ wọn sí ibi tó bá wù wọ́n nítorí tá a bá farabalẹ̀ dáadáa tá a bá wo nǹkan tí ọ̀gá ńlá fújì tí wọ́n ń sọ lẹ́yìn náà ni ohun àdúrà kan tó wá bọ́ lẹ́nu ọ̀gá ńlá fújì fún Àdìgún Ṣàráfà yẹ Àrẹ̀mọ Pàṣọ wípé kó náà máa gbáradì òun náà ó fẹ́ rìnrìn àjò London láìpẹ́. àwọn àṣírí nǹkan tí wọ́n fẹ́ fàyọ ń bẹ̀ ni pé tẹ́ bá padà wo fídíò yìí mo dẹ̀ fẹ́ inú mi máa dùn tá a bá wò ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ń kọ́mẹ̀tì sórí Facebook ni tá a bá ní sùúrù dáadáa tá a wo fún fídíò ẹ̀ lórí YouTube channel mi ó jẹ́ pé a kàn máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣáá gbogbo ohun tí oníkálukú tó bá fẹ́ fúnra ẹ̀ òní kó máa tọrọ fẹ́lẹ̀ mí o. àṣírí nǹkan tí mo wá fẹ́ fàyọ ní ìsìn ìbúláyì básìkò yìí ṣe ń lọ báyìí ni wípé lágbolé fújì òní wípé tí Ilédà ti di ẹni tí a lè sọ wípé àpèsè nínú ọ̀gá ńlá fújì tá a bá ń sọ̀rọ̀ nípa wípé nínú ọ̀gá ńlá family tí Ilédà ti di àpèsè tẹ́ ẹ bá sọ wípé irọ́ ni ẹ wo fídíò yìí kẹ́ ẹ wo ipò tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n gbé tí Ilédà sí látàrí oríire eléyìí tó ṣe àti eléyìí tó tún ń bọ̀ lọ́nà tí wọ́n tún sọ fún sílẹ̀. ìyẹn ni mo ṣe sọ fún wa wípé tí Ilédà nìkan ó ní new Fuji music star tó jẹ́ wípé Ọlọ́run ti kẹ́ ó ti ní àwọn management nílùú Èkó àti ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí olúwèlé Fuji Ọlọ́run fi àsìkò yìí ó fi ń kẹ́ tí Ilédà Ọlọ́run fi Pasuma hàn fún gẹ́gẹ́ bí màláìka ẹ̀ ẹ wò ó màá fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí dáadáa ẹ wá bá mi comment àṣírí àràǹbarà ni o má jẹ́ kẹ́ fẹ́ farabalẹ̀ kẹ́ wò ó yá ẹ jẹ́ ká wò ó. ọjọ́ yẹn mo dáre mo pé Ọlọ́run tó mọ torí. mo dáre yẹn mo dẹ̀ ṣubú mo ń kọrin yẹn mo dẹ̀ ṣubú nílùú London níjọ́ ọjọ́ tó lé Amẹ́ríkà mo dẹ̀ ṣubú Ọlọ́run tó mọ torí. tó fi fi ẹ̀ṣọ́ lórí báyọ̀ rẹ̀ láwùjọ lórí àtàkùn títí ló máa. àwọn ọ̀sán ọlá àwọn ló máa torí bàbá yìí. tó fi fi ẹ̀ṣọ́ lórí báyọ̀ rẹ̀ láwùjọ lórí àtàkùn títí ló máa torí. máa mi jẹ̀bú. Ọlọ́run ló mọ̀ torí báàsì tó fi fi ẹ̀ṣọ́ lórí ìkúrò wà ẹ̀yin bàbá wọn ṣe ọlọ́sẹ̀ Ọlọ́run ló mọ̀ torí àwọn tó fi fi ẹ̀ṣọ́ lórí báyọ̀ ẹ̀ láwùjọ lórí làbá títí ló máa torí abẹ́ Ọlọ́run ló mọ̀ torí àwọn tó fi fi ẹ̀ṣọ́ lórí. Ayọ̀ ẹ̀ láwùjọ lórí ẹ̀mọ́ títí ló máa yọrí. Ó yá bọ́ ní nígbà ìwà padà wá. Bọ́ ní nígbà ìwà padà wá. Látún bá padà bí ọmọ yẹn. London boy. Mr. Olúyọlé o. Mr. Olúbàdàn. Àwọn etí Amẹ́ríkà wọ́n ti ń gbáradì jù ẹ́. Mr. PPR Great Boss Reset OSP ó
olórúkọ púpọ̀ ní bí tí bàbá ẹni ohun ti rí ilẹ̀ ẹ̀dá. Welcome back from London. Ṣé mo sọ lọ́jọ́ sí pé mo rí London níwájú rẹ̀ jíbọ́ra o? Mo ní mo rá Amẹ́ríkà níwájú ẹ̀ o bọ̀zọ̀. Àwọn kan yín mú. Wọ́n rí London kan lẹ́yìn náà. Mo ṣe ni. Bóyá lò wọ́n tó wí. Amẹ́ríkà báwo? Ìjọ olè jáde náà. Láti sọ̀rọ̀ máa lọ London. Ọdún tí wọ́n tó ń lò kó ló la àbágàbà àsìkò tó rí London lọ. Ó dá ọlọ́run, ó dá káwọn jíwọ́ alábàásùn àwọn onígbò o. Akẹ́lì kan ṣáálẹ̀ mi ò mọ̀ sí. Ọlọ́pàá rẹ̀ rẹ̀ bá ọ̀pọ̀. Mo ti bá sọ fúrílì. Mo kàn máa sọ nìyí làbágàbà àti ojú wa. Ó dàbí àwọn pásítọ̀ tó ríran o. Ajíbọ́lá rẹ̀ wọ́n á kan sọ́tọ́rí. Mo tọ́rí nígbà ẹ̀rù. Mo tó wà lórí ẹbí wọn. Wọ́n gbé sójú wọn láàbàgà ni wọ́n sọ jáde Pasuma ọkùnrin. Ìyẹn ni ìrántí wá tán. Ó dàbí àwọn àlùfáà rẹ̀. Ọmọ lọ pé ikú àṣẹlẹ̀ ní sẹ́yìn ọkùnrin láàbàgà. Òòyà bí wọ́n pé kí la lè ṣe sí ti kọyàn òfin ní ìṣẹ̀lẹ̀ lórí àjẹ̀kọ́ burú lórí ẹ̀jẹ̀ kan tó dà ní làbágàbà àti òbí wọn á sọ fún ẹ òótọ́ rí nígbà yẹn pàṣẹ òótọ́ gbé wá fún wọn lásọ nígbà yẹn òkúnlẹ̀ láàbáká bí tèmi náà ni òkúnlẹ̀ láàbáká aláàbíà kí wá ìyá mi ti sọ fún mi tipẹ́tipẹ́ pé kí bá ṣe ṣe pé fè èèyàn pàṣẹ kí má tiẹ̀ fi ṣeré rárá bẹ́ẹ̀ tí n bá sọ pé mo fi ṣeré ó làbágàbà àti ó máa padà ṣe àdìjá ti sọ bẹ́ẹ̀ rí ọkùnrin làbáká aláàbí fún mi dáadáa ohun tí mo rí nígbà yẹn nìyẹn òun mo sọ jáde yẹn pé mo rí London níwájú ẹ̀ ti lẹ́dà. Mo rà Amẹ́ríkà ní ìlú ẹ̀ ògùn. Adúgbò ó lè ṣẹlẹ̀ yẹ́. Káwí kórí bẹ́ẹ̀, Ọlọ́run bá lóní. Ìṣàgbára ẹni kankan. Ọlọ́run ló bá mi bàṣẹ sí. Instanta tí mo rí yẹn. Tí wọ́n gbé wá fún yín làbágàbà sí òtí mo sọ. Ọlọ́run ló bá ṣẹ́gun. Lọ́jọ́ orí ìfẹ́ ẹ̀ fàṣẹ. Tí wọ́n lá àdúgbò ni mo fi sọ ni. Iná mi ṣeré ni mo ṣe sá. Ẹ̀yin àwa máa ṣàdúrà fún ọkùnrin àbáká tàdúrà ẹ̀ ò bá gbà o. Lọ́yọ̀ tó sí wọn lé. Adúró tí aláwọ̀ bá oníjó ogun fòó. Ẹni àwọn bá gbàdúrà fún òyì wá. Gbàdúrà yẹn ò bá gbà jí bọ́yà o. Lórí wọn lé ò bá sọ àríwá. Aláàbí wọn ọwọ́ òṣèṣe fún un. Sírílẹ́dà wọ́n á ló gbà yín pẹ́pẹ́. Àwọn tó ń bẹ níwájú yín o làbágàbà síbà tí bàbá mú yín a ò ní wálẹ̀. Àwọn náà máa gòkè sí ní. Àwọn máa fẹ̀ yín náà gòkè. Bí ẹ máa bọ̀ làbágàbà sí ojú wa. Àwọn ò ní wọlé o. Ẹ̀yin náà máa gòkè sí làbágà lágbára lọ. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lẹ́yìn Amẹ́ríkà. Ìlú Canada lókun láàbí lágbára lọ. Ó ti ní wọ́n tọ̀ ní ẹ̀. Tó o ti lọ Saudi, ìyẹn kọ́ fún Áfíríkà. O ti lọ South Africa, ìyẹn kọ́ fún agogo Áfíríkà. O ti lọ Atlanta, ogo UK, òṣèré Manchester. O tún ti lọ sí Amẹ́ríkà wá sí ojú wa. Wà á dé Canada láìpẹ́ ògùn ìlà Amẹ́ríkà aláàbí ámì. Ọ̀nà tó ṣe tiẹ̀, ìbá ń ṣe ní ṣàràfà. Ṣàràfà àdìgún.
ṣe tiẹ̀. Bí wọ́n ṣe tàdé ogún iṣẹ́ àárọ̀ mà. Ọlọ́run má bàjẹ́ fún kúrò. Ọmọ ìgbàrá náà bá di ìfọ̀ ògúnlé lábàtà. Àbí kíákíá ni ó ṣe. Ká lè lẹ́nu ọpẹ́. Ká lè lẹ́nu ọ̀rọ̀ ògúnlé lábàtà. Àbí àmì. Àbí àbí méṣe.
ọkọ